ọ̀gbẹ́ni David lórí tí wàá jẹ́ ẹ̀sọ́ mi ẹ̀ láàyè ìdìbò yẹn o kí ni gbogbo nǹkan tí mò ń gbọ́ yẹn. dáàdi ṣe ẹ̀rọ tó wà ní kò ní ìfẹ́ tẹ̀kẹ̀ sílẹ̀ gbẹ̀rẹ̀ tẹ̀kẹ̀ yìí náà. kí ló mì onígbò sọ̀rọ̀ fún mi kó wọ explain ló kí ló bá mi sọ. kò dé tó yìí náà ẹ̀ mọ́ mọ́ wáyé tó gbé mẹ́fẹ̀ẹ́ mo dẹ̀ ní ìfẹ́ mọ́ ẹ má tẹ̀kẹ̀ sílẹ̀ náà. Are you okay, David? Mo ní kí ló ń ṣẹlẹ̀ òun bá tẹ́ mo bẹ́ẹ̀ ṣeré ni. ẹni ìgbẹ̀yìn. Are you okay? Are you serious at all? dáàdi ẹ wo ọ̀rọ̀ ibi tọ́rọ̀ ìdí dúró yìí fún mi. ẹ mọ́ mọ́ wáyé fún mi sọ pé mo fẹ́ fẹ́ mo dẹ̀ sọ pé mi ò fẹ́ mọ́. ok nǹkan tó ṣẹlẹ̀ ní wípé èmi àti ìyàwó mi wà ní tuntun inú à ń sọ̀rọ̀ lọ́wọ́ mo dẹ̀ ní kó bẹ́ẹ̀ tó mi fún mi nǹkan tí mo kàn máa yóò dẹ̀ mọ́ ọ̀bẹ ó dẹ̀ sọ̀bẹ̀ lé mi kiri ìyàwó tó fẹ́ fẹ́ sílé ó ń ṣe bí ìwé rẹ̀ yẹn náà. sọ̀rọ̀ náà tó fẹ́ gbọ́ David ìyá ẹ̀ ló jókòó béèrè lọ́wọ́ ìyá ẹ̀ a máa ń ṣe eré bẹ́ẹ̀ dáadáa tó máa ń lé mi kiri dájọ́ máa ń léra wa kiri béèrè lọ́wọ́. èyí ẹlẹ́bẹ̀. tó ti fi gún ẹ̀ ní kó máa ní sùúrù. fún mi ṣé kó nígbà tó bá pa mí ni. kò lè pa ẹ́ náà ní sùúrù. owó mi dáàdi ọ̀rọ̀ láti là ń sọ yìí náà ọ̀rọ̀ láti là ń sọ yìí ẹ má jẹ́ kó má kò ní. mo ìbọ̀ David ayọ̀ ẹ̀ máa bí ló ṣe é tó ṣe báyìí David. Daddy, I just showing on Wednesday, 10 December 2025. ASAP.